A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti da àhesọ tí wọ́n ń sọ kiri wípé èdè-àìyedè wà láàrin òun pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu nù bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìwà àrékérekè tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn tí ó wáyé lánàá lẹ́yìn ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú ààrẹ ní ilé rẹ̀ tí ó wà ní Ìkòyí ní Sanwó-Olú ti ní kò sí èdè-àìyedè kankan láàrin wọn bí ó ti fi àtìlẹ́yìn àti ti ìpínlẹ̀ Èkó hàn sí ìṣèjọba Tinubu. Ó ní aráyé ò lè ṣe kí wọ́n má rí nǹkan sọ, àwọn mìíràn á tún máa ké ju ẹni ọ̀fọ̀ ṣẹ̀ lọ. Sanwó-Olú ní bàbá rẹ̀ ní Tinubu jẹ́, adarí rẹ̀ sì ni pẹ̀lú, inú àwọn sì dùn wípé ó ń ráyè tiwọn lónìí. Níbi ìpàdé tí a ti rí ìgbìmọ̀ GAC ní Sanwó-Olú ṣe àpèjúwe rẹ̀ ní àbẹ̀wò ọlọ́dọọdún. Ó ní ẹgbẹ́ yìí lo àǹfààní yìí láti fi àtìlẹ́yìn wọn hàn sí ààrẹ bí wọ́n ti fi ìdùnnú wọn hàn sí ìṣèjọba rẹ̀ láti ọdún méjì sẹ́yìn. Sanwó-Olú gbóríyìn fún ààrẹ Tinubu lórí àwọn iṣẹ́ àkànṣe tí ó lápẹẹrẹ tí ó ṣe, pàápàá jùlọ lórí ọrọ̀ ajé àti ohun amáyédẹrùn. Sanwó-Olú fi kún un wípé àtúpalẹ̀ òfin lábẹ́ ìṣèjọba Tinubu ti ń so èso rere tí ó ṣeé fi ojú rí. Fún àpẹẹrẹ, fún ìgbà àkọ́kọ́, owó epo ń wálẹ̀, owó oúnjẹ náà ń wálẹ̀ bí ó ti rọ ọmọ Nàìjíríà kí wọ́n fún ààrẹ ní àkókò sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró NDLEA ti rẹ́bùrú ìdí egbòogi olóró loud tí wọ́n dì bíi green tea ní pápákọ̀ òfurufú Muritala Muhammed, Ìkẹjà, ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní Ọjọ́bọ̀, ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2025 lẹ́yìn ìtanilólobó tó ṣeé fọkàn tẹ̀ síwájú àkókò tí ẹrù yìí fẹ́ dé sí cargo wing pápákọ̀. Ní ọjọ́ 11 oṣù karùn-ún, alukoro àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi sọ nínú àtẹ̀jáde àná wípé àjọ wọn ti ń dọdẹ ìgbésẹ̀ yìí láti ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn kí wọ́n tó ránṣẹ́ sí àwọn mìíràn tí ọ̀rọ̀ kàn fún àyẹ̀wò joint examination ní Ọjọ́bọ̀ tí ó kọjá. Egbòogi loud yìí ni wọ́n fi pamọ́ sínú páálí tí ó jọ ti green tea tí ó wá láti Thailand nípasẹ̀ UAE pẹ̀lú ọkọ̀ òfurufú Emirates. Níbi ìkọlù mìíràn tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 2 oṣù kẹfà ní àjọ NDLEA ti rẹ́bùrú consignment kan tí ó kún fún cannabis ní ojúnà márosẹ̀ Lekki sí Ajah. Afurasí méjì, Gidado Abdulrasaq Ayinde àti Ọbánlá Olúwafẹ́mi ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lórí ohun tí wọ́n rí gbà ní ọwọ́ wọn. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé ní ìpínlẹ̀ Edo àti Kaduna bí alága àti ọ̀gá àgbà fún àjọ NDLEA Brigadier General Mohammed Buba Marwa ṣe gbóríyìn fún àwọn òṣìṣẹ́ NDLEA ní pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Èkó, Kaduna àti Edo fún iṣẹ́ takuntakun àti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ní gbogbo ẹkùn wọn jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ àná Olóyè Martin Onovo ti ní yóò ṣòro fún ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo láti borí Ààrẹ Bọ́lá Tinubu níbi ìdìbò ọdún 2027. Onovo tí ó jẹ́ olùdíje láti ẹgbẹ́ òṣèlú National Conscience Party (NCP) ní ọdún 2015 sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN tí ó wáyé lónìí ọjọ́ Ajé ní ìpínlẹ̀ Èkó. Onovo ṣàlàyé wípé ọ̀nà kan ṣoṣo láti fi borí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) níbi ìdìbò ààrẹ tó ń bọ̀ lọ́nà ni nípasẹ̀ ìkórajọ ẹgbẹ́ alátakò tó fẹsẹ̀ múlẹ̀ tako ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́. Onovo ṣe àpèjúwe ẹgbẹ́ ìdàpọ̀ tí olùdíje du ipò ààrẹ àná láti PDP Atiku Abubakar ń darí pẹ̀lú àwọn adarí tí èrò wọn jọ papọ̀ bíi tirẹ̀ ní ìgbésẹ̀ tí ó dára ní ọ̀nà tí ó tọ́. Olùdíje ààrẹ àná ní ẹgbẹ́ ìdàpọ̀ yóò borí ìdìbò ààrẹ ọdún 2037 bí wọn kò bá lo ọgbọ́n ànìkànjọpọ́n lórí ìlàjì sáà ìṣèjọba tó ń lọ lọ́wọ́. Onovo ní wọn kò tíì ṣe iṣẹ́ púpọ̀ ní ẹ̀ka bíi ààbò àti ohun tí ó ṣe kókó jùlọ fún ará ìlú bí ó ti rọ Tinubu kí ó lo ọdún 2 yòókù nínú sáà rẹ̀ fi gbógun ti ìṣòro ààbò kí àlékún rere lè bá ìgbé ayé ará ìlú.
èyí ń wáyé bí sínétọ̀ láti gúúsù borno ali ndume ṣe yẹra níbi ìbuwọ́lù fún tinubu tí ó wáyé láìpẹ́ yìí fún sáà ẹlẹ́ẹ̀kejì bí ó ti ṣe ìkìlọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ báyìí kò ní dandan tinubu yóò jáwé olúborí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní àgbà aṣòfin tí ó sì ní ilé ìgbìmọ̀ láti ọdún 2003 ti ṣe àpẹẹrẹ ààrẹ ìjẹta Goodluck Jonathan tí àwọn gómìnà 22 láti PDP bu ọwọ́ lù ṣùgbọ́n tí ó padà pàdánù àtúndì ìdìbò rẹ̀ sí ọwọ́ Muhammadu Buhari láti ẹgbẹ́ òṣèlú APC. Ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2025 ni àwọn gómìnà APC 22 jọ pawọ́pọ̀ bu ọwọ́ lu Tinubu gẹ́gẹ́ bí ẹni ẹgbẹ́ fà sílẹ̀ láti díje du ipò ààrẹ ní ọdún 2027. Udome tí ó jẹ́ àgbà ẹgbẹ́ APC ní òun kò lọ́wọ́ nínú ìbuwọ́lù bí ó ti ṣe àpẹẹrẹ ìṣòro tí ọrọ̀ ajé orílẹ̀-èdè ń kojú, ọ̀wọ́ngógó àti ìṣòro ààbò. Ó ní ọmọ orílẹ̀-èdè kò rí ìrètí kankan fún ọjọ́ ọ̀la, wọn kò ní ìgbẹ́kẹ̀lé nínú Renewed Hope tí ààrẹ mú bẹnu fún ìpolongo ìbò. Udome ní òun bínú jáde nínú gbọ̀ngàn ààrẹ nígbà tí wọ́n kéde ìbuwọ́lù yìí. Ó ní òun ní ìgbàgbọ́ wípé ààrẹ yóò wẹ̀yìn wo ìtàn kí ó rí wípé ìkórajọ àwọn tí wọ́n bu ọwọ́ lù kò jámọ́ nǹkan kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹ́mbásì 24 ní ìlú Àbújá ni ó ṣeéṣe kí wọ́n tì pa látàrí àìsan owó ilẹ̀ fún ọdún 11 gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ilé-iṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), Federal Inland Revenue Service (FIRS) àti National Agency for the Prohibition of Trafficking in Persons tí wọ́n wà lára àwọn tí wọ́n jẹ gbèsè tẹ́lẹ̀ ti yanjú owó ilẹ̀ wọn pẹ̀lú àjọ ìjọba FCTA. Àtẹ̀jáde láti FCTA ṣe àfihàn wípé ọ̀pọ̀lọpọ̀ mission láti ilẹ̀ òkèèrè ni wọn kò tíì san owó ilẹ̀ láti ọdún 2014 bí àpapọ̀ gbèsè wọn ṣe lé ní n3.6 million. Ọjọ́ 26 oṣù karùn-ún ni mínísítà ìlú Àbújá Nyesom Wike pàṣẹ fún àwọn òṣìṣẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ títì ilé-iṣẹ́ 4,794 tí wọ́n kọ̀ àti san owó ilẹ̀ láàrin ọdún 10 sí 43 pa, ṣùgbọ́n ààrẹ Bọ́lá Tinubu dá sí i bí ó ti fún wọn ní gbèdéke ọjọ́ 14 tí ó wá sópin lónìí ọjọ́ Ajé kí wọ́n fi yanjú àjẹ́lẹ̀ gbèsè wọn. Adarí ilẹ̀ ní FCTA Chijioke Nwankwoeze ṣe àfihàn wípé àwọn tí kò bá mú àṣẹ yìí ṣẹ yóò san owó ìtanràn mílíọ̀nù 2 tàbí 3. Ó ní í ṣe pẹ̀lú ibi tí agbègbè wọn wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ṣe àfihàn àṣà tí ó kún fọ́fọ́ pẹ̀lú aṣọ aláràǹbarà ilẹ̀ Yorùbá tí gómìnà fi ṣe ayẹyẹ ojúde ọba tí ó wáyé ní Ìjẹ̀bú-Òde, ìpínlẹ̀ Ògùn lánàá ọjọ́ Àìkú. Nínú àfihàn fídíò tí gómìnà ṣe sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lánàá ni wọ́n ti rí Abíọ́dún pẹ̀lú dàbọ̀lẹ̀ dàńṣíkí tí apá àti èjìká rẹ̀ rú gẹ́gẹ́ sókè pẹ̀lú fìlà abitiajá tí ó fọba lé e. Nínú ọ̀rọ̀ tí Abíọ́dún kọ pẹ̀lú fídíò yìí ni ó fi kí ọba àti gbogbo ará Ìjẹ̀bú-Òde fún ayẹyẹ ojúde ọba ọdún yìí. Ó ní àwọn ti gbáradì láti darapọ̀ mọ́ wọn fún ayẹyẹ ojúde ọba, àṣà àti ìṣe àjogúnbá tí ó kún fọ́fọ́ pẹ̀lú ìṣọ̀kan àti ìwúrí ilẹ̀ Ìjẹ̀bú bí wọ́n ti ń retí àti yẹ́ His Royal Majesty sí Ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ̀nà, GCON àti gbogbo ọmọ Ìjẹ̀bú. Mínísítà fún Àwòrán, Àṣà, Ìrìnàjò ìgbafẹ́ àti Ìmọ̀ ọrọ̀ ajé Hannatu Musawa náà bá wọn kópa nínú ayẹyẹ ojúde ọba pẹ̀lú aṣọ àṣà àti gèlè tí ó ṣe rẹ́gí. Nínú àfihàn fídíò àná lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni mínísítà ti kọ́wọ̀ọ́rìn pẹ̀lú obìnrin 2 mìíràn. Ìròyìn jábọ̀ wípé ojúde ọba jẹ́ ayẹyẹ tí ó máa ń wáyé ní ọjọ́ kẹta ọdún Iléyá. Ayẹyẹ yìí jẹ́ ọdún tí wọ́n fi bu ọ̀wọ̀ fún Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà.
Ìpilẹ̀ṣẹ̀ ọdún yìí ni wọ́n tọpinpin dé ìgbà ìwáṣẹ̀ 19th century nígbà tí ẹ̀sìn Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí di ìlúmọ̀ọ́ká láàárín àwọn ará Ìjẹ̀bú. Ọdún yìí ni wọ́n fi ń ṣe àfihàn àṣà Ìjẹ̀bú àti tilẹ̀ Yorùbá níbi tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èrò ti ń kórajọ pẹ̀lú àfihàn aṣọ aláràǹbarà bíi agbádá, ìró àti bùbá tí wọ́n fi aṣọ òkè sányán àti àdìrẹ ṣe. Lára àwọn ètò níbi ayẹyẹ yìí láti rí ẹṣin gígùn, orin kíkọ, eré ìbílẹ̀, yínyìn ìbọn sókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni a gbọ́ wípé Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú kò bá wọn kópa nínú ayẹyẹ ojúde ọba tí ó wáyé lánàá. Ọba tí ó ń ti àtọdúnmọ́dún gún wà níbi ayẹyẹ láti gba ogunlọ́gọ̀ àlejò àti àwọn arìnrìn-àjò ìgbafẹ́ táórìsì pẹ̀lú ará Ìjẹ̀bú níbi ayẹyẹ ọlọ́dọọdún yìí ni wọn kò kófìrí. Aya rẹ̀ Olorì Kẹ́mi Adétọ̀nà ni ó ṣe aṣojú rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé kò tíì sí àtẹ̀jáde lórí ìdí tí ọba ò fi farahàn níbi ayẹyẹ ojúde ọba. Orísun ìròyìn kan fi tó akọ̀ròyìn létí wípé àgbà ti ń dé sí ọba ẹni ọdún 91, 91. Àìwá rẹ̀ ní í ṣe pẹ̀lú ọjọ́ ogbó, ìlera rẹ̀ kò pé mọ́ bíi tàtijọ́. Gbogbo akitiyan láti kàn sí alámòjútó ọdún ojúde ọba fún ti ọdún 2025, Fàsí Yusuf ló já sí pàbó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò lọ, bẹ́ẹ̀ ni kò sí èsì sí gbogbo àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí i títí di àsìkò ìkó-ìròyìn-jọ lónìí Ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mike Ejeagha, tí gbogbo ènìyàn mọ̀ sí Gentleman Mike Ejeagha, jẹ́ ìlúmọ̀ọ́ká olórin àti òǹkọrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bí ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 1930. Ejeagha dàgbà ní Coal Camp, Enugu láàárín ẹbí tí bàbá ti jẹ́ òṣìṣẹ́ ìjọba. Àti kékeré ni ó ti nífẹ̀ẹ́ orin kíkọ tí ó máa ń ṣe eré ọ̀gẹ̀nẹ̀ tí ó tó wá kọ́ gìtá lọ́wọ́ àwọn eléré ìlú Moses Moscow, Àdùbà àti Cyprian Usojiawa. Ọdún 1960 ni Ejeagha jágbangba ní ọdún òmìnira Nàìjíríà pẹ̀lú orin rẹ̀ tí ó mìlú tìtì tí àkọlé rẹ̀ ń jẹ́ Ofunwa-Ana. Ejeagha tún jẹ́ olùpìtàn storyteller tí ó pèsè orin tí ó lé ní 350 fún gbogbo ọjọ́ ayé rẹ̀ tí ó fi ń kọrin. Ó kojú ìpèníjà ní ọdún 1963 nígbà tí ó pàdánù ìyàwó rẹ̀ àkọ́kọ́ tí ó fi àwo orin rẹ̀ kan sọrí. Àgbà ọ̀jẹ̀ yìí bí ọmọ 10. Lára àwọn tí wọ́n ń gbé àwo orin rẹ̀ jáde láti rí Premier Music Limited àti Polygram Label. Mike Ejeagha di olóògbé ní ọjọ́ 6 oṣù kẹfà ọdún 2025. Ó fi ìpìlẹ̀ rere lélẹ̀ tí ó kún fún àṣà àti ìṣe ilẹ̀ Ìgbò tí ó kún fọ́fọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.